بنعمة الإسلام وكفى بها من نعمة اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه واتباعه وسلم. adúpẹ́ fún ọlọ́run ọba yìí ànábì wa Muhammad ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́ ìgẹ̀ fún sí ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá dààmú tí Islam fi yè ọlọ́run kó bá wa pa wọ́n pọ̀ kẹ́ wala la ilaha illallah. àwọn àfúrà wa àwọn òbí wa àwọn olùkọ́ wa àti gbogbo wọn tá a jẹ́ ń gbèsè àdúrà ọlọ́ba ṣe dáadáa fún wọn. a ń kí gbogbo àwọn olùtẹ́sítì wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. níbi tí a bá ọ̀rọ̀ dé lórí ètò wa ó ní ọ̀rọ̀ nípa kí ni àwọn tó ń ṣe ìyàlọ́tọ̀ọ̀tọ̀ al-ikhtilaf sí tiẹ̀ ṣe tèmi àwa la rí báyìí àwa la dà báyìí tó sì já sí pé ìkan náà ni Islam pè gbogbo wa tó òun ni ọ̀rọ̀ tí a ní a fẹ́ yanjú lórí ètò bíi tá a bá ṣe inshallah. àmọ́ ìbéèrè kan wáyé àwọn kan pè nípa ọ̀rọ̀ kan tó náà tún ṣe pàtàkì. àwọn kan bá ń pè àfáà tí wọ́n bá lálàá báyìí nǹkan kan ẹni àkọ́kọ́ pè ẹni kejì pè nípa ọ̀rọ̀ alálàádé. a wá rí i pé ọ̀rọ̀ àlá yìí lóòótọ́ ó jẹ́ nǹkan tí ó lágbára púpọ̀. a lè fojú kékeré wò ó àmọ́ látara àlá ẹbí mi ti tú, látara àlá ọmọ ìyá mi ti di ọ̀tá ara wọn, látara àlá lílá kódà ẹlòmíì tí ó ti jáde kó nu ẹ̀sìn Islam tó ti fò fẹ́ǹsì kúò torí àlá tó sì lánàá ni. Yorùbá sì máa ń sọ̀rọ̀ kan wá ní àlágọ̀ rárá o, mẹ́ta ni àlá pín sí. méjì nínú rẹ̀ ẹyọ àbí méjì nínú rẹ̀ la lè sọ pé ó gọ̀, àmọ́ ẹyọ kan náà ló gọ̀ nú àlá, méjì ó gọ̀ gẹ́gẹ́ bí bàbá gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa. nínú ọ̀rọ̀ àfáà Muhammad ibn Sirin rahimahullah ó ní àrúyá salas, mẹ́ta ni àlá tẹ́ rí yẹn. alákọ̀ọ́kọ́ nínú àlá ó ní takawifu shaitan, hadithu nafsi lálákọ̀ọ́kọ́ òun ló síwájú. àlá mẹ́ta ló pín sí. hadithu nafsi ń tí èèyàn bá ẹ̀mí èèyàn ọ̀rọ̀ tẹ̀mí èèyàn sọ kéèyàn ó tó sùn, ohun téèyàn rò kó tó sùn a máa fi lálàá, ọ̀rọ̀ téèyàn sọ kó tó sùn ó máa fi ń lálàá, ọ̀rọ̀ àbí nǹkan téèyàn wò nígbà míì èèyàn máa fi ń lálàá, kódà ohun téèyàn gbọ́ ńgbà míì tọ́rì sí kọ́ọ̀lù mi ńgbà míì ẹ̀ sì jọ sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó pè ọ́ ń tẹ́ ẹ jọ sọ nígbà míì èèyàn sì máa fi lálàá. àlá èyí tó gọ̀ nìyẹn. èèyàn lè mọ ó lè wò ó pé ohun tó rò kó tó sùn yóò sì máa fi lálàá oríṣiríṣi bẹ́ẹ̀ táwa lọ́wọ́ ṣe mọ̀ ohun téèyàn ń rò ńgbà míì òun náà sì fẹ́ kọ́lé, òun náà sì fẹ́ ṣe kinní kan, òun náà sì fẹ́ lọ Mọ́kà, òun náà sì fẹ́ ṣe kinní kan, yóò rò kó tó sùn yóò sì bára ẹ̀ lójú oorun pé òun lọ Mọ́kà lóòótọ́, òun ṣe kinní kan lóòótọ́, gbogbo orú nǹkan báyẹn àdìsù nọ́ọ̀sì àyàyún téèyàn sọ lẹ́mìí ẹ̀ tó fẹ̀mí ẹ̀rọ àbí tó fẹ̀mí ẹ̀ sọ èèyàn máa fi lálàá. ìyún làlá tí Yorùbá gbà pé tí àwọn àfáà gbà pé ó gọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá tó máa ń sọ pé àlá gọ̀. ṣùgbọ́n méjì yòókù òun ni ẹlẹ́ẹ̀kejì takawifu shaitan, èyí tí àṣẹ ìtọ́nù máa fi ń dẹ́rù báyàn tí máa gbé wá, ìyẹn ò gọ̀. àṣẹ ìtọ́nù nígbà míì ó lè gbé àwọ̀ ìyá wá tí ó wàá bá ọmọ lójú ran, tí ó mú àdá, tí ó mú ọbẹ̀ dá, tí ó mú nǹkan tí ó fi pa ọmọ lára dání. tí ọmọ yìí ò bá wá jẹ́ni tó gbọ́ ẹ̀sìn yé àbí tó jẹ́ ẹni tí orí rẹ̀ pé dáadáa, tó bá gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n mo rí ìyá mi lójú ran kìnnìkan wọ́n wá yọ àdá sí mi, wọ́n wá yọ ọ̀bẹ sí mi, wọ́n wá yọ ìbọn sí mi kìnnìkan tán yìí wá ní ìyá rẹ̀ fẹ́ pọ̀ nù mọ́ kìnnìkan ṣe kìnnìkan. bí ọmọ yìí ò bá ṣọ́ra dáadáa ó lè di tí ó ẹ̀gbọ́ ìwọ̀n ní ìyá mi wá pa mí kí ló dé nǹkan kan bóyá ìyá rẹ̀ wà nínú ẹgbẹ́ nù yóò fi ọ́ dájọ́ nù. lọ́mọ ó bá sọ ọmọ di ẹ̀gbọ́, lọ́mọ ó bá ní pé kàkà kí ìyá rẹ̀ tó pa mí yóò yà mọ́ lọ dè mí. wọ́n sì sọ ọmọ di olórí ibú látara pé a rírú ẹ̀ dáadáa tó ní pé ìyá rẹ̀ ní ṣe ọ́, ìyá rẹ̀ ló fẹ́ ṣe ọ́, ló fẹ́ pa ọ́ nǹkan kan.
ó sì ẹ̀gbọ́ wá ní ẹ̀gbọ́ ọwọ́ tó bá yá ní kinní kan ṣe kinní kan ló bá sáré yánran ìyá rẹ̀ ní subhanallah ilẹ̀ azim látara àlá táwọn ọmọ ló gọ̀ báàlá bá ti ẹ̀gọ̀ ṣèbá gbọ́n tó ṣẹlẹ̀ láàrin Yusuf àti kí ló bí ọ̀rọ̀ Yusuf ṣèbáàlá ló pilẹ̀ rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ ń táfi mọ̀ pé àlá yìí ṣe kò gọ̀ nìyẹn ń tọ́lọ̀ gangan fi sọ̀rọ̀ yẹn àlá fún wa nínú Al-Qur'an gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tó ṣẹlẹ̀ sí àwọn ẹlòmíì nínú àwọn tí wọ́n ti lo ayé síwájú aláàní látojú oorun subhanallah azim. Ẹlẹ́ẹ̀kẹta ni bushra minar rahman ni àfáà ní àlápín sí bushra minar rahman. Ìgbà míì wà tọ́lọ́run bá fẹ́ fún yẹn ní ìró ìdùnnú a máa gbé gba ojú àlágbà míì. Ìdáhùn tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ nínú ìpín mẹ́ta tí àlápín sí ẹyọ kan náà ló gọ̀ ń bẹ̀ àdìsù náfsì nìkan lọ lè ló gọ̀. Ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta yẹn kò gọ̀ ó nítumọ̀ bó bá wá rí bẹ́ẹ̀ kódà àláwá ní kí lànábì fẹ́ ká ṣe. Wọ́n ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ ó ní àrúyá as-saliha juz'un min sittati wa arba'ina juz'an minan nubuwa. Ó ní ànábì sọ pé àlá tẹ́rí àlá tó dáa wọ́n ló kó ìdá ẹyọ kan nínú àbí ìdá 46 ẹyọ kan nínú 46 nínú ìjẹ́ ànábì Ọlọ́run 1/46 wọ́n ní àlákò. Àwọn àfáà wá dààmú lórí ọ̀rọ̀ yìí pé 1/46 bíi ti báwo bóòdù kí ni ìtumọ̀ ilé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ànábì wa Muhammad yìí. Àwọn àfáà wọ́n ṣe wàhálà lórí ìmọ̀ Ọlọ́run bá san wọ́n lẹ́san olóore. Àwọn àfáà kan wá ní pé n tó wà ń bẹ̀ ni pé gẹ́gẹ́ bí bọ́wọ́n ṣe gbà wá lẹ́nu Aisha wípé ìgbà tí ànábì ó kọ́ bẹ̀rẹ̀ sí ní máa rí messages látọ̀dọ̀ Ọlọ́run ọba pé oṣù mẹ́fà àkọ́kọ́ ó fi ń lálàá ni látojú oorun náà ti mú mẹ́sẹ̀jì wá bá tó bá lálàá n tó bá rí yóò ṣẹlẹ̀ lójú ayé tó bá lálàá bẹ́ẹ̀ wọ́n ló wá ṣe ó l'Ànábì ṣe bẹ́ẹ̀ fún odidi oṣù mẹ́fà. Àwọn àfáà wá gbé wọ́n wá ní oṣù mẹ́fà 23 years sì ni Ànábì fi lọ́lọ́run fi níwá yìí fi wá fún. Ìgbà tó kù dé ọmọ 40 years ni Jibrilu dé ní fún ní mẹ́sẹ̀jì l'Al-Qur'an ń sọ̀kalẹ̀ fún. Wọ́n wá ó di 63 years ló kù láyé. Wọ́n wá ní 23 years ló fi gba wáyìí ló fi gba messages látọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n wá ní 23 times 12 ó jẹ́ 276 months ní oṣù tí ó fi gba message tó fi gba wáyìí lọ́dọ̀ Ọlọ́run ọba. Wọ́n wá divide ẹ̀ pé 276 divided by 6 ó wá jẹ́ 46 náà fi wá ní 1/46 ní ẹ̀gbọ́n ní tí àlá kó nínú ìjẹ́ message tí wọ́n wá mú bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Allahu a'lam. Bí wọ́n ṣe báwọn àfáà ṣe tú ọ̀rọ̀ yẹn nìyẹn. Tó ibi tí a wá fẹ́ lọ tó ṣe pàtàkì ni pé béèyàn bá lálà tó bá rí tó dáa lójú ràn a mọ̀ pé wọ́n pè yẹn wọ́n categorize sí under bushra minar rahman. Béèyàn bá ti wá lálà tí ò dáa wọ́n categorize sí under takawifu shaitan pé èṣù á máa gbé nǹkan báyẹn wá ń gbà míì bí ẹ ti pé láti fi dá àárín olólùfẹ́ rú ó lè gbé àwọ̀ ọkọ wá bá ìyàwó ó lè gbé àwọ̀ ìyàwó wá bá ọkọ tí ó rí ìyàwó mi fẹ́ pa mí ọmọ mi fẹ́ pa mí ọkọ mi fẹ́ pa mí nǹkan kan gbogbo bẹ́ẹ̀ ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ẹbí rú ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ilé rú. Kí là máa wá ṣe sí i kódà àlá tó dáa gan àwọn àfáà tún pín sí méjì wọ́n ní àrúyá sọ́ọ́lẹ́hà tanqasimu ila qismayn wadihun wa marmuz. Ìkan wà yóò clear bọ́ọ̀sì lánà lọ́sẹ̀ rí ní ó sì ṣẹlẹ̀ lójú ayé. Ìkan wà marmuz ni òun yóò tún nídìí kí wọ́n túmọ̀ rẹ̀. Méjì tí àlá tó dáa pín sí nìyẹn. Ibi tá a wá fẹ́ lò ní pé bí èèyàn bá lálàá tó bá dáa bó ni mùsùlùmí ó ṣe ṣe. Wọ́n ní ká dúpẹ́ ká ṣàdúrà lórí ẹ̀ pé ń tá a rí lójú yàn yẹn k'Ọlọ́run jẹ́ kó dáa kó ṣẹlẹ̀ kó sì lálùbáríkà fún wa. Bàbá wa rí dàkejì náà mọ́ ní pé kìnnìkan ó wá tán báyìí kí nǹkan wá máa bàjẹ́ lọ báyìí mọ́ ṣe bẹ́ẹ̀ mùsùlùmí ò kí ń ṣe bẹ́ẹ̀. Kódà bọ́ bá jí lóru gan tó lálàá tí ò da Ànábì sallallahu alaihi wasallam lára ẹ̀kọ́ tó kọ́ wa kéèyàn ó kó tutọ́ sẹ́gbẹ́ òsì rẹ̀ díẹ̀ kó sì a'udhu billahi minash shaitani rajim kó ka ayatul kursi ma'udhatain àwọn ayàṣọ kó kà á kó ṣàdúà
wọ́n ní aláyè kò ní ní ipa kankan tí ó kú láàrẹ̀ bó bá jí bó bá lè ṣàdúrà kó tó ṣe sàárà ó dáa bẹ́ẹ̀. Wọ́n sì fẹ́ kó já sí pé béèyàn bá lálàá tí ò bá dáa àìpọ̀n fẹ́ ká sọ fún ẹ̀dọ́ Ọlọ́run kan máa ṣàdúrà kó sì ṣe kíni kó máa ṣe sàárà kó lọ́n sọ níbi aburú tí tó lè ṣẹlẹ̀. Inshallah a tún máa bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀. Ọ̀rọ̀ pọ̀ nípa ọ̀rọ̀ àlá lílá. Bàbá àlá tó dáa kí là á ṣe, àlá tí ò dáa kí là á ṣe. Inshallah a máa bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀ kí Ọlọ́run kó ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. Tí àlá kó nínú àlámọ̀rí ẹ̀dá tí a sì jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ nípa àlá wípé àlá gọ̀. A ti ṣàlàyé fún wa pé àlá pín sí mẹ́ta. Èyí tó gọ̀ ń bẹ ajé ká mọ̀. Hadithu nafsi ń bẹ nínú àlá tí a bá rò kí a tó sùn èèyàn máa fi ń lálàá ńgbà míì. Tá a bá gbọ́ èèyàn máa fi ń lálàá. Tí èèyàn bá sọ lọ́rọ̀ èèyàn máa fi ń lálàá ńgbà míì. Àwọn yẹn ni Yorùbá ń pè ní àlá tí ó gọ̀. Àwọn yẹn ló bọ́ sí under hadithu nafsi. Ẹlẹ́ẹ̀kejì nínú àlá òní takhawifu shaitan. Èyí tí àṣẹ̀tán máa ń gbé wá ó máa ń ní pàǹtí tiẹ̀ tó já sí pé béèyàn ò bá ṣọ́ra ó lè ba ẹbí jẹ́, ó lè ba ilé jẹ́, ó lè ba ọ̀nà jẹ́. Torí nígbà míì èṣù ó gbé àwọ̀ ẹni tí ó súnmọ́ yàn wá yóò wá fi dẹ́rù bàyàn lójú oorun. Ó lè gbáwọ̀ ìyá ẹlòmíì wá, ó lè gbáwọ̀ ọkọ ẹlòmíì wá, ó lè gbáwọ̀ ìyàwó ẹlòmíì wá. Yóò mú nǹkan ìjà dání. Bí ẹni ò bá ṣọ́ra dáadáa yóò rò pé bóyá ìyá òun ló wá bá òun lójú oorun, yóò rò pé bóyá ọkọ òun ló wá bá òun lójú oorun, yóò rò pé bóyá ìyàwó òun ló wá bá òun lójú oorun. Bá di pé òun náà ń ṣègbésẹ̀ ọkọ mi fẹ́ pa mí nù, ìyàwó mi fẹ́ pa mí nù, tó sì já sí pé àṣẹ̀tán ó ní agbára, òun ní ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tí ó gbé àwọ̀ èèyàn wọ̀. A jẹ́ kó yé wa pé ìpín kejì ni takhawifu shaitan. Àṣẹ̀tánì a máa ṣerú iṣẹ́ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni bushra mina rahman. Èyí tí Ọlọ́run ọba gangan tó bá fẹ́ fi nǹkan àyàn gbà míì Ọlọ́run a máa gbégbá ọ̀nà àlá, a máa gbégbá fún yàn. Tó àyípín mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wá ni èèyàn máa ń ṣe tá a bá lálàá tó dáa àbá a bá lálàá tí ò dáa. Àtèyí tó dáa àtèyí tí ò dáa nínú àlá. Ẹ̀kọ́ àlá ni pé àyè kọ́kọ́ sọ fún yàn. Torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ kó yé wa pé àrúhùyá li awwali abirin. Ẹni tá a bá kọ́kọ́ sọ àlá fún n tó bá tú àlá sí ó máa ń ṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sábà máa ń ṣẹ. Ló fi já sí pé tó bá tiẹ̀ sọ àlá fún yàn jẹ́ kó jẹ́ ẹni tí ó ní làákàyè. Tó bá tiẹ̀ sọ àlá fún yàn jẹ́ kó jẹ́ ẹni tó jẹ́ sí pé yóò fẹ́ràn rẹ̀. Torí ń tẹ́ni àkọ́kọ́ bá kọ́kọ́ tú sí àlá sábà máa ń ṣe bẹ́ẹ̀, ń sábà máa ń rí bẹ́ẹ̀. Ń ló fi já sí pé ìjọ́ tí ànábì Yusuf tó lálàá tí ń sọ fún bàbá rẹ̀ pé yá abati inni ra'aytu ahada ashara kawkaban was-shamsa wal-qamara ra'aytuhum li sajidin. Tí ń sọ fún bàbá rẹ̀ pé ìrẹ́ bàbá mi mo rí ìràwọ̀ mọ́kànlá, mo róòrùn, mo róṣùpá, mo rí pé wọ́n ń forí balẹ̀ fún mi. Qala ya bunayya la taqsus ru'yaka ala ikhwatika fayakidu laka kaidan inna ash-shaytana lil-insani aduwwun mubin. Kí ni ànábì Yakubu sọ fún jọ́nà lọ́hùn? Ó ní ìrẹ́ ọmọ mi má jẹ́ kán ọbàkan rẹ̀ ó gbọ́ o, má jẹ́ kán gbọ́ àlá rẹ̀ yìí o. Torí tí wọ́n bá gbọ́ ìtumọ̀ tó dá àlá rẹ̀ yìí pé ó padà di ọ̀gá fún gbogbo wọn, wọ́n wàá dètè mọ́, wọn ò ní jẹ́ kó débi tó ń lọ bọ̀rọ̀, wọ́n fẹ́ dá ọ lọ́nà. Ẹ rí i pé ànábì Ọlọ́run ó kọ́ Yusuf lẹ́kọ̀ọ́ pé tótọ́ àlá tó dá àlá rẹ̀ ṣùgbọ́n má jẹ́ káwọn ọbàkan rẹ̀ ó gbọ́. Ló fi já sí pé àìsọ àlá àìkàn sá mo wá rí nǹkan báyìí, mo wá rí nǹkan báyìí. Tó o bá sọ fẹ́ni tó rí rí o pé n tó bá tú sí kódà n tó bá fọkàn tú sí ńgbà míì a máa ṣẹ. Ló fi já sí pé ọ̀rọ̀ àlá lágbára púpọ̀. Nínú àwọn láyé ìṣáájú àáfà ńlá àáfà àgbà nígbà náà ẹnìkan wá bá a pé òun lálàá. Bóòlù àlátọ́ ọlá ṣe jẹ́, ó ní àmú lálàá pé àjà ilé mi ó wá já lé mi lórí.
nígbà tí mo wà nù lé lóru àjálẹ́sẹ́já ó wá sọ fún un pé aina zaojuk ọkọ rẹ̀ ńkọ́ àáfàá yẹn wá ń bi pé ọkọ rẹ̀ ńkọ́ ó ní ọkọ òun travel. ìtumọ̀ àlá yẹn sì ni pé ìtumọ̀ àlá tó dá lá wípé àjálẹ rẹ̀ ó jálé lórí ìtumọ̀ rẹ̀ ni pé ọkọ rẹ̀ ó l'accident, ọkọ rẹ̀ ò ní dé dáadáa. ó wá sọ fún un pé àáfàá yẹn wá tú àlá yẹn lọ́nà tó dáa, ó wá nígbà ọkọ rẹ̀ ò sí nílé, ó ní bẹ́ẹ̀ ni ọkọ wọn ò sí nílé, kò wá sọ̀túnmọ̀ àlá ń fún un ní torí mọ̀ pé ó wà negative. ó wá sọ fún un pé ó dáa inshallah olóòjé kọkọ rẹ̀ ó dé dáadáa, tó bá délé lọ ṣàdúà kó sì ṣe sàárà. ó wá ṣe bẹ́ẹ̀ ọkọ rẹ̀ sì dé dáadáa látara tí àdúà àti sàárà tó ṣe yẹn, ó wá rí aburú kúrò lórí ọkọ ẹ̀. ó tún pẹ́ sáà kò pẹ́ sígbà yẹn obìnrin yẹn tún lálàá the same àlá náà ni. ó tún padà wá bá àáfàá àgbà, àáfàá ẹ̀gbọ́n ìgbà tó débẹ̀ kò bá fa àwọn ọmọ kéwú ló bá sọ fún àwọn ọmọ kéwú tó bá ẹ dákun ẹgbà ń tó ń rí ni ọkọ yín kọ́ wọn lọkọ yín ọkọ òun ò sí ń lè ó ní tó ó dá iná lílá ìwà iná ilé ìrọ̀jì òun ọlọ́ọ̀sánú yẹn ọlọ́ọ̀dúró tì yín kí ló ṣẹlẹ̀ ìtumọ̀ àlátẹ̀ láì ní pé bóyá lọkọ yín ò fi dé dáadáa. subhanallah azim. ìgbà tó wá lọlé tó padà wá ó tún padà wá pé ọkàn rẹ̀ ò balẹ̀. ó wá tún rí àáfàá àgbà, àáfàá wa sọ fún un pé sọ́ọ̀sà àti ìsọfẹ́ nìkan kan, ó ní mo ti sọ fún àwọn ọmọ kéwú yìí, ó ní kí náà wá wí, ó ní wọ́n tú sí báyìí ó ní ó rọrùn kí n tí wọ́n tú sí kí ó ṣẹ o, torí pé ẹni tó bá kọ́kọ́ tú àlá fún yàn ń tó bá sọ ń sábà máa ṣẹ. orí ìrìn àjò yẹn lọkọ rẹ̀ kú sí. ìdáhùn tọrọ bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ aláìṣe nǹkan tá a máa mú ní eré. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna ruhya ala rijli tahir ma lam tu'abbar. àlá ó dà gẹ́gẹ́ bí ohun tó wà lórí ẹsẹ̀ ẹyẹ, ìyẹn ni pé tí ò nítumọ̀ nígbà táwọn bá ti sọ fún yín. wa idha ubirati waqa'ati, ṣùgbọ́n tó bá ti di pé wọ́n bá tu fún yín ń tán bá tu sí yẹn, Ànábì jẹ́ kó yé wa pé ń sábà máa ń ṣẹ. ló fi já sí pé ẹ̀gbọ́ béèyàn bá láyìí tó dáa, ẹ̀kọ́ ìsìláàmù ni pé ṣàdúà kó ṣe sàárà ń tọ́ orí lójú náà tó dáa yẹn kọ́lọ̀ ń jẹ́ kó rí bẹ́ẹ̀. tó bá wá láde kejì náà tí ò dáa, fọ̀rọ̀ yẹn pamọ́ sínú ara rẹ̀ kó tún ṣàdúà kó tún ṣe sàárà kọ́lọ̀ ń bẹ ọ gbé aburú yẹn jìnnà. ẹlòmíì pẹ̀rẹ̀ tó bá ti lálàbà yìí ó ń fi ń lọ́yàn nu kò dáa bẹ́ẹ̀. béèyàn bá jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́, torí ẹni tó bá kọ́kọ́ tú àlá fún yàn ń tó bá sọ ó sábà máa ń ṣẹ. ìdán ẹ̀kọ́ àlá ó lágbára púpọ̀, má fi ọ̀rọ̀ àlá ṣeré. àlá yìí ṣe nǹkan téèyàn máa mú léré. àlá ló bí ọ̀rọ̀ Yusufa, àlá ló bí ọ̀rọ̀ iléyá tá à ń pa, ìrẹ́ ọmọ mi, àlá ni Ibrahim kọ́kọ́ lá, gbogbo ẹ bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn Ọlọ́run máa ń fún wọn ní mẹ́sẹ̀jì túrú àlá. kódà gbogbo àwọn ẹni ibú, àwọn Fìráúnà ni, àwọn Nàmúrúdù ni, àwọn nǹkan kan ni, kí n tó ṣẹlẹ̀ ó sí kọ́lá wọn tó parun, àlá ni wọ́n kọ́kọ́ lá. a máa mú àpèjúwe wá lẹ́yọ kọ̀ọ̀kan. ntálù Kùránì dá sí ni tánàbí Muhammad náà sì dá sí. ìdáhùn tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ aláìṣe nǹkan tó kéré. tí ò bá wá múra, tí ò bá fi ọgbọ́n ṣe é, tí ò bá fi ẹ̀kọ́ ṣe é, àlá lè da ilé èèyàn rú, ó lè da ẹbí èèyàn rú, ó lè torí àṣetánì lè gbé àwọ̀ olólùfẹ́ rẹ wá tí ó wàá bá ọ lójú ràn, tí wọ́n wá rò pé bóyá ó fẹ́ ṣe ọ́ láburú ni, tọ́sí nímọ̀ pé àṣẹ ìtọ́nù ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. ìdáhùn tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ohun tó lẹ́tọ̀ọ́ ni pé ká kún fún àdúà, ká sì kún fún sàárà. bàbá ni tó dùn mọ́ wa, tàbá ni tí ò dùn mọ́ wa lórí àlá, ohun tí Islam fẹ́ ká ṣe á tún máa sọ ọ̀pọ̀lọpọ̀ nípa rẹ̀. Ọlọ́run kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. ọ̀rọ̀ àlá kì í ṣe nǹkan eré. mẹ́ta ni àlá pín sí, ìkan bẹ́ẹ̀ ló gọ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n máa ń sọ pé àlá gọ̀. àwọn méjì yòókù ó gọ̀. nínú mẹ́ta, hadithu nafsi òun ni àlá tí ó gọ̀, èyí tá a fi ẹ̀mí rò ká tó sùn, èyí tí a gbọ́ ń tá a gbọ́ ká tó sùn, ń tá a wò ká tó sùn, àtàwọn nǹkan kan bẹ́ẹ̀, ìṣesí tá a bára wa ká tó sùn, èyí á máa fi lálàáńgbà míì, àlẹ́ yìí ń ló gọ̀. ẹlẹ́ẹ̀kejì ni takhawifu shaitan, èyí tí èṣù gbé wá. èṣù á máa lo àláńgbà míì láti fi da àárín ọkọ àtìyàwó rú, láti fi da àárín òbí àtọmọ rú, láti fi da àárín ọ̀rẹ́ olólùfẹ́, láti fi da àárín wọn rú, tó já sí pé yóò gbé àwọ̀ ẹnìkan wá
tí wọ́n wá rò pé bóyá ìyá mi ló fẹ́ pa mí, bàbá mi ló fẹ́ pa mí, ọkọ mi ló fẹ́ ṣe mí, nǹkan kan, ìyàwó mi ló fẹ́ hàn mí léèmọ̀, nǹkan kan oríṣiríṣi bẹ́ẹ̀. Ó ti tú ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́, ó ti tú ọ̀pọ̀lọpọ̀ ẹbí, ó ti bà ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́. Takawifu ṣàìtọ́nù ń bẹ nínú àlá èyí tí èṣù máa ń gbé wá. Ẹlẹ́ẹ̀kẹta ni bushra mina rahman, èyí tí Ọlọ́run ọba máa fi ń fún yàn ní èrò nípa tí ó ṣẹlẹ̀. A sì jẹ́ kó yé wa pé gbogbo àwọn ànábì Ọlọ́run náà ọ̀pọ̀lọpọ̀ wọn látọjú àlá Ọlọ́run mú mẹ́sẹ̀jì wá bá wọn léyìí tó pọ̀. Kódà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá wa Aisha gbà wá wípé ọ̀pọ̀lọpọ̀ àlá nígbà tí ó bẹ̀rẹ̀ messages tí ó máa wá bá oṣù mẹ́fà àkọ́kọ́, ojú ràn náà máa ti sábà mú mẹ́sẹ̀jì wá fún ànábì Muhammad. Ohun tó bá rí lójú àlá yóò rí bẹ́ẹ̀ ní ọjọ́ kejì àbí nígbà míì yóò ṣàpadà ṣẹ. Ló fi já sí pé àlá kó 1/46 nínú ìjẹ́ ànábì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tó a ti jẹ́ kó yẹra wa apá kẹta ní nínú ọ̀rọ̀ wa nípa ọ̀rọ̀ àlá, pé àlá yìí ṣe nǹkan eré. Kí ni èèyàn máa ń ṣe tó bá lálàá tó dáa? Kí ni Islam fẹ́ ká ṣe tá a bá lálàá tí ò dáa? Gbogbo nǹkan ni Al-Qur'an dá sí, gbogbo nǹkan ni Islam dá sí, gbogbo nǹkan lànàbí Muhammad dá sí sallallahu alayhi wa sallam. Ma farratna fil kitabi min shay'in, kò sí tí Ọlọ́run ò dá sí. Látara àlá yìí kódà àjọyé wa pé ẹlòmíì ó fò fẹ́ǹsì kó nu Islam látara pó lálàá, subhanallahil azim. Tó a sì jẹ́ kó yé wa kódà ẹ wo suratu Yusuf. Nínú suratu Yusuf nìkan ọ̀rọ̀ àlá 4 lọ́lọ́run rìpọ́tù wà fún wa ń bẹ̀ tọ́lọ́run sọ fún wa nípa ẹ̀. Àlá àti Yusuf fúnra ara rẹ̀ tí ó lá tó sọ fún bàbá ẹ̀, ya abati inni rohaitu ahada ashara kaukaban wa shamsa wal qamara rohaituhum li sajidin, pé mo rí ìrẹ bàbá mi, mo rí ìràwọ̀ 11 òṣùpá oòrùn, mo rí tí wọ́n ń forí balẹ̀ fún mi. Tí bàbá rẹ̀ ní pé má sọ fáwọn ọmọ ìyá rẹ̀, látàkùsọsọ irú ìyá ka ala ikhwatika, má sọ ìyá aláìfọ́ wọn ọba kan rẹ̀ o, kí wọ́n má dètè sí ẹ, kéṣù má lò wọ́n, torí àlá pé ó padà jẹ ọ̀gá lórí wọn ni ìtumọ̀ tí àlá yẹn tó dálé lórí. Nínú suratu Yusuf nìkan Ọlọ́run ṣàlàyé ó rìpọ́tù àlá Yusuf fún wa. Ó rìpọ́tù àlá ọba Misra tí Yusuf tó ṣe iṣẹ́ lọ́dọ̀ rẹ̀, tó sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀, ó rìpọ́tù àlá rẹ̀ fún wa. Ó rìpọ́tù àlá àwọn tí Yusuf bá pàdé nínú ẹ̀wọ̀n. Ó rìpọ́tù àlá àwọn méjì tí ó bá pàdé nínú ẹ̀wọ̀n, tó já sí pé kódà tá a bá tún wò dáadáa gan, kí ló ṣokùnfà sábàbí ọlá Yusuf? Kí ló ṣokùnfà sábàbí tó tún fi jáde nínú wàhálà? Àlá tó tú fún ọba, òun ló ṣokùnfà tó fi jáde kúrò nínú ẹ̀wọ̀n tí wọ́n padà tì mọ́. Ẹ̀kejì ni pé àlá yìí náà ló tún wá ṣokùnfà tó fi di ọlá. Èyí tá a wá fẹ́ ká ló ń bẹ̀ ni pé àlá èyí tó lá nígbà tí Allahu Akbar tó fún Ọlọ́run. Àwọn apá kan àfáà ní ó wà lọ́mọ ọdún 7 ló lálàá, àwọn apá kan ní ó wà lọ́mọ ọdún 12 ni. Láàrin ọdún 7 sí ọdún 12 ní ọjọ́ orí ẹ̀ nígbà yẹn tí ó fi lálàá pé òun rí ìràwọ̀, òun rí kìnìkan, òun rí kìnìkan. Ẹ̀kọ́ wo la fẹ́ ká kọ́ ń bẹ̀? Lára ẹ̀kọ́ tá a lè kọ́ ń bẹ̀ ni pé gbogbo èèyàn fẹ́ èèyàn kọ̀. Sẹ́wọ̀n pé àlá tó lá yìí àwọn ọba kan rẹ̀ ò fẹ́ kí àlá yìí ó ṣẹ, náà fi dètè gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣe sọ fún wọn. Lára ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ ń bẹ̀ ni pé ọ̀rọ̀ pé àlá àìsọ fún yàn àti jẹ́ kó yé wa nínú ẹ̀kọ́ àlá, torí ẹni tí ó bá kọ́kọ́ rọ àlá fún yàn ń sábà máa ṣe àrúyá lè abúwálẹ̀ abirin. Ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀. Ẹni ẹ bá kọ́kọ́ sọ àlá fún un tó bá tú sí ń sábà máa ṣe, lórí èèyàn fi gbọ́dọ̀ pé púpọ̀. Kí wá làwọn máa ṣe tá a bá lálàá tó dáa àbí àlá tí ò dáa? Wọ́n fún wa ní nǹkan 5 tá a máa ṣe tá a bá lálàá tí ò dáa. Àkọ́kọ́ ńbẹ̀ ni pé a máa wá sọ ń pa Ọlọ́run tó bá ti jí a'udhu billahi minash shaitani rajim. Ẹ̀kejì ńbẹ̀ Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́, a máa tutọ́ sí ẹ̀gbẹ́ òsì níbi tá a bá sùn sí, pé k'Ọlọ́run fi ṣọ́ wa níbi aburú àṣẹ̀ìtọ́nù la'natullahi alayhi. Ẹ̀kẹta ńbẹ̀ wọ́n ní àìsọ àlá fún yàn. Bó bá tiẹ̀ sọ fún yàn kó jẹ́ ẹni tó rí rẹ pé, bó bá sọ fún yàn kó jẹ́ ẹni tó fẹ́ràn rẹ, torí tí ẹni ń bá tú sí sábà máa ṣẹlẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ni pé a máa ń change ibi tá a bá fi sùn. Tó bá lálàá tí ò dáa, yí àpadà sùn gẹ́gẹ́ bí ládàbí Islam, fẹ̀gbẹ́ ọ̀tún sùn. Bó bá lálàá dáadáa, wọ́n ṣàfẹ́ ká change bá a ṣe dùbúlẹ̀ tá a fi lálàá tí ò dáa.
ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀ ni pé wọ́n fẹ́ ká ṣàdúà tó ẹ̀kọ́ tá a wá rí kọ́ ń bẹ̀ ni pé ní pàápàá nípa àlá àti Yusufa ni pé a fẹ́ akọ tọ́lọ́run ọba ó ṣẹ nígbà tí Yusufa wọ́n wá jẹ́ kó yé wa pé àlá yìí tó lá láti kékeré yìí láti bí ọmọ ọdún 10 tó lá kálá yẹn ó tó wá ṣẹ ó lò 40 years kálá Yusufa tó padà sí Allahu Akbar kí bàbá rẹ̀ àti àwọn ọbàkan rẹ̀ kán tó padà pàdé ẹ wòran Allahu Akbar ẹ wo iye ọdún yẹn kì í ṣọdún kan bá kì í ṣọdún méjì àwọn onítàn jẹ́ kó yé wa pé ó lò 40 years kó tó wá di pé àlá tó láńjọ́ kìíní tó lá kékeré ó padà wá ṣẹ ìràwọ̀ mọ́kànlá yẹn kí náà ń pè òṣùrùn àti òṣùpá àti bàbá àti ìyá tí gbogbo wọn padà wá forí balẹ̀ fún anabi Yusuf níjọ́ tá là á ṣẹ kọ́ọ̀lá ya abati hadha ta'wilu ru'yaya min qablu Yusuf wa ń sọ pé ìrẹ bàbá mi àlá àjọsímọ̀ ló padà ṣẹ yìí kọ́díjà aláhàrọ̀ bí akọ̀n ọlọ́wọ́n bá mi sọ ọ́ dòdòdó wàkọ́dí àhásánà bí ó sì ṣe dáadáa fún mi ìdí àkàràjà ní mínà síjìnì ẹ̀gbọ́ tó yọ mí nínú ẹ̀wọ̀n wàjáhà bí kún mínà lìbádìwì ó tún mú ẹ̀yìn náà wá látọ̀nà tó jìn láti inú pápá mímbàdì annáṣàgà ṣàìtọ́ọ̀nù bayni wa bayna ikhwati lẹ́yìn gbàtà ṣètánì ti dáàrin mi àtàwọn ọmọ ìyá mi rú ó ní inna rabbi latifun lima yasha ọlọ́run ọba mi aláàánú mà ní innahu wal alimul hakim ọlọ́run ọba mi ọba onímọ̀ ni ọba alámọ̀tán ni ọba tí ó sì jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ni rabbi qad ataitani minal mulki ọlọ́run ọba mi ọmọ ti fún mi lọ́lá Yusufa ń sọ bẹ́ẹ̀ wa allamtani min tahwilil ahadith ó sì fún mi ní kí n lè mọ̀ sọ túmọ̀ ọ̀rọ̀ kí n lè mọ̀ túmọ̀ àlá fatira samawati wal ardi ìwọ lọba tó dá sánmà àti ilẹ̀ anta waliyyi fi dunya ìwọ lolùrànlọ́wọ́ mi nínú ayé wal akhirah àti lálkìyàmà tawaffani musliman wa alikni bisalihin pàmí sí mùsùlùmí kó wá mú mi pàdé àwọn ẹni ire dàmí pọ̀ mọ́ àwọn ẹni ire jẹ́ n pàdé àwọn aṣáájú mi nínú dáadáa tá a bá wo ọ̀rọ̀ yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún àlá Yusufa padà ṣẹ àwọn àgbàlagbà wọn ní ẹgbẹ̀rún ọgbọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ète o ẹ̀yìn lẹ́yìn náà ń tọ́ kádàrá ẹ wo ọgbọ́n ẹ wo ète tí àwọn ọbàkan Yusufa tí wọ́n dá lórí pé kí àlá rẹ̀ ó fi má ṣẹ lẹ́yìn ìgbà náà kọ́ àlá Yusufa padà ṣẹ ó padà di ọlá gbogbo àwọn tán ní bẹ́ẹ̀ náà làfáàfin ní wàláìsà lè má ta bù ní yádùn láìyá àdìmọ̀ ń tọ́lọ́run bá fọwọ́ ara rẹ̀ mọ́ kò sẹ́ni tó lágbára àti wo kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ àtẹ̀yìn àtàlìjẹ̀nu kódà kan màláíkà okun wọn sọ́lọ̀ ló mọ nǹkan náà lè wó láíláí tó jẹ́ pọ́lọ̀ ló mọ fúnra ẹ̀ wàláìsà lè amọ̀rẹ̀ láì ń já àmọ́ ni o bá ṣe ọlọ́run ọba bá sì dé kò sẹ́ni tó lè kọ̀ pé ká ṣe ọlọ́run ọba ó má ṣe ìdá àtọ́rọ̀ ọba rí bẹ́ẹ̀ lára ẹ̀kọ́ àlá Yusufa yìí ẹ wòran ẹ wòye ìgbà gbogbo tọ́lọ̀ ń bá lówó ṣe fún ẹ̀dá gbogbo bó ṣe lè wò ó pẹ́ tó gbogbo bó ṣe lè wò ó jìnnà tó yóò padà ṣèṣì bọ́lọ̀ ti sáyẹ̀nsì pé yóò ṣẹlẹ̀ ẹ̀kejì náà rẹ̀ ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni pé gbogbo ẹni tó bá wá dọ́gbọ́n báwọn ọbàkan Yusufa ṣe dọ́gbọ́n jọ́nà náà pé àníṣe Yusufa kò ní di ọlá lé àwọn lórí gbogbo ẹni tó bá ń ṣerú bẹ́ẹ̀ pé ẹni tọ́lọ̀ lòun gbé ọlá fún tọ́lọ̀ lòun fẹ́ sọ di nǹkan ẹni bá lòun ó dá lọ́nà rárá wọn tó bẹ́ẹ̀. a'udhu bi kalimatillahi tammat min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min amashati shaitan wa an yadurun. ọ̀rọ̀ àdúrà ni a fi wọlé ní àárọ̀ yìí lára ẹ̀kọ́ tí a bá rí tí ò tẹ́ wa lọ́rùn lójú ran torí ọ̀rọ̀ àlá náà ni à ń yanjú bọ̀ tí a bá tiẹ̀ wo ohun tí wọ́n ń pè ní àlá lára ẹ̀kọ́ tá a rí ń bẹ̀ ni pé ó yẹ ká mọ̀ pé ọlọ́run ọba òun lọ́ba tí ó ń darí àlámọ̀rí wa ó kápá lórí wa púpọ̀ à á sùn lórí bẹ́ẹ̀dì wa ẹ̀mí ó sì jáde yóò sì mọ ṣèrìn àjò ẹlòmíì ò bára rẹ̀ ń Kánò ẹlòmíì ò bára rẹ̀ ní Mẹ́kà ẹlòmíì ò bára rẹ̀ ní abroad nílùú òyìnbó eléyìí náà tó ká fi mọ̀ pé àwa kọ́ la nira wa lára yìí pọ̀ tí ń bẹ́ẹ̀ nìyẹn àwa kọ́ la nira wa èèyàn sì nífẹ̀ẹ́ sùn kó wá sọ pé
àlá irú àlá báyìí ni mo fẹ́ lá o, mo fẹ́ lálàá lórí nǹkan báyìí rárá. Àákànsùn náà ni àákàn rí i pé ọba tó ní wá a tún ti bọ́ síbòmíì kò yé wa subhanallah ilẹ̀ azim tó fún ọlọ́run ọba allah akbar. A rí i pé lára ẹ̀kọ́ tí a tún rí kọ́ níbẹ̀ ni pé ọ̀rọ̀ Allah gan ó tó ká fi mọ ọlọ́run pé òun lọ́ba tí ó lágbára lórí àwọn ẹ̀dá. Àwọn kankan bẹ àákànṣe ni àmọ́ bá a ṣe ń ṣe à ń sùn àmọ́ bá a ṣe ń sùn. Ẹni tí ó sọ pé mo sùn láago báyìí ó lé ìṣẹ́jú báyìí ó lé wákàtí báyìí ó lé kinní kan ó lé sẹ́kọ́ǹsì báyìí kò sí. Àákànṣe àrí pé a sùn àmọ̀gbà tọ́lọ́run mú wa lọ. Bá a ṣe ń sùn yẹn ó tó ká fi mọ̀ pé ọba kan ń bẹ tí ó lágbára jù wá lọ. Tó àlá yìí ara ẹ̀kọ́ tá a fi mọ̀ pé agbára ọlọ́run ó sì pọ̀ pé àṣọ ọlọ́run ọba ó ṣàn darí wa bó ṣe wù ú. Kò yí ẹ̀dá. Àkànṣe àmọ̀ pé mo sùn mo lálàá. Ìgbà míì àlàálà wádìhùn ẹ̀gbọ́ àrúhíyá wádìhùn ó ń bẹ èyí tí ó hàn kétékété. Màrímọ́sù sì tún bẹ ń bẹ àwọn tó já sí pé àálà ànímọ̀túmọ̀ ẹ̀ tí ó ta ní kókó fún wa. Ta ní ṣe gbogbo sẹ́yìí subhanallah ilẹ̀ azim. Tó a wá jẹ́ kí ó yé wa pé ọ̀rọ̀ àlá tá a bá wá rí yìí tí ó dùn mọ́ nínú àlá tá a jẹ́ kó yé wa pé iṣẹ́ àṣẹ̀ìtọ́n ń lọ́pọ̀lọpọ̀ ẹ̀. Àdúrà tánàbí fi lé wa lẹ́nu a'udhu bi kalimatillahi tamma min ghadabihi ká wá sọ lọ́dọ̀ ọlọ́run nípa aburú ẹ̀ wá ikọ̀ bí àti ìyá rẹ̀ wa sharri ibadi àti aburú àwọn ẹrúsìn àwọn ẹ̀dá ẹgbẹ́ wa àwọn ẹ̀dá tọ́lọ́run dá wa min amasati shaitan níbi aburú àṣẹ̀ìtọ́n náà wa an yahduruni kán má dọ́dọ̀ wa kán má lágbára lórí wa. Bàbá lálàá tí ó dá lára àdúrà tánàbí ni a máa kà nìyẹn. A'udhu billahi minash shaitani rajim wa min sharri hadhihi ruya. Kéèyàn ní mo wá sọ lọ́dọ̀ ọlọ́run nípa àṣẹ̀ìtọ́n ẹnu ẹ̀kọ́ ẹnu ègbé àti nípa aburú àlá tí mo lá yìí kò fi mọ́ ṣẹlẹ̀ sí wa. Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká máa ka àwọn àyà sọ ayatul kursi ma'udatayn kul a'udhu méjèèjì ká máa ka àwọn ọ̀rọ̀ alukur'an tí a bá fẹ́ sùn àti tí ìgbà tá a bá jí náà. Mùsùlùmí yìí sùn bọ̀rọ̀ gidi mùsùlùmí yìí sì jí bọ̀rọ̀ gidi. Ìdán ọ̀rọ̀ nípa àlá bá a ṣe jẹ́ kó yé wa pé ó ní ipa tí ń kó torí látara àlá náà ni ọkọ àtìyàwó mi ti dọ̀tá ara wọn. Kódà lọ́rọ̀ apart from ọ̀rọ̀ àlá àwọn àṣẹ̀ìtọ́n àwọn jinn àwọn àlìjànnú wọn lágbára àti gbé àwọ̀ èèyàn wọ̀. Wọ́n lágbára àti gbé àwọ̀ ẹ̀dá ọlọ́run wọ̀ ní ọ̀nà tó já sí pé ọlọ́run fún wọn lágbára náà láti fi ba nǹkan jẹ́ subhanallah ilẹ̀ azim. A rí i pé nínú ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní asdaku ruhuya ma kana bil asyar. Èyí tó fi dáa jù tí máa ń jẹ́ òdodo jù nínú ọ̀rọ̀ àlá òun ni àlá tí yẹn bá lá lọ́wọ́ ìdájí yẹn. A sọ̀rọ̀ púpọ̀ tó lórí ẹ̀ tá a bá bọ̀rọ̀ débẹ̀. Àmọ́ èyí tí a fẹ́ ká mọ̀ ni pé ọ̀rọ̀ àlá kì í ṣe nǹkan eré pé kíní kan ṣe bá a kan lálàá lásán ni ó ní ipa tí ń kó. Bọ́ ẹni tó bá sọ fún ẹni tó bá kọ́kọ́ tú fún ẹ ohun tó bá wí ó sábà máa ń ṣẹ. Bí èèyàn ò bá sì ṣe bẹ́ẹ̀ náà ń tó àṣẹ fi mọ̀ pé kì í sọ̀rọ̀ eré. Ṣé ọ̀rọ̀ eré ni ti Yusuf abádé ń tá Al-Qur'an fi sọ̀rọ̀ ń pa àlá. Kódà anabi Ibrahim alayhi salatu wa salam gbogbo àwọn anabi ọlọ́run náà ni ló já sí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbélé tí wọ́n ṣe ní ilé ayé àwọn nǹkan míì wà tó já sí pé tú àlá lọ́lọ́run fi fún wọn ní mẹ́sáàgì. Gbàtọ́rọ̀ lé yáwó ṣẹlẹ̀ yá bunayya eré ọmọ mi inni ara fil manami anni hadba'uka fanzur maza tara. Eré ọmọ mi mo mọ̀ rí i pé mò ń du ẹ lójú ràn kí ni wọ́n náà rí sí i. Kọ́kọ́ lálàá ni àlá ló síwájú. Lọ́mọ náà fi ní yá abati falmatu maru satajiduni inshallah minas sabirin. Ìrẹ́ bàbá mi ọ̀ lé lálàkàlà àti bá nàbí ọlọ́run yọ gbogbo tọ́lọ́run bá fún ẹ tó bá pẹ́ láṣẹ ni ọ̀sẹ̀ lórí mi. Ẹja sáré mú kékeré kan wá. Aisha ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ra'aytu thalathata akmarin saqatna fi hujrati faqasastuha ala Abi Bakri. Ó lóun rí níjọ́ kan òun sùn òun wá rí òṣùpá mẹ́ta kan ó sọ̀kalẹ̀ ó já wọnú yàrá òun. Ó ní mo wá bi bàbá mi ìyẹn Abubakar Siddiq
Abubakar wá sọ ìtumọ̀ àlá yẹn fún níjọ́ náà lọ. Falamma tuwaffa nabiyyu sallallahu alayhi wa sallam wa dufina fi baytiha qala laha Abubakar hadha ahadu akmarik wa huwa khairuha. Ó wá sọ fún níjọ́ tí anabi Muhammad wá kú sallallahu alayhi wa sallam tí wọ́n wá sin anabi sí inú yàrá Aisha. Ó wá ń pe ìjọ́ náà ni Abubakar tó wá sọ àlá yẹn fún ọmọ rẹ̀. Ìrẹ́ ọmọ mi, òṣùpá mẹ́ta tó lọ rí lójú ran, èyí tí ẹ̀gbọ́ ìkànnù rẹ ló ti wọlẹ̀ lẹ́ni ló wọnú yàrá rẹ̀, tó ló wọnú yàrá rẹ̀, ẹ̀gbọ́ ó wá wọnú yàrá rẹ̀. Ó ní ìkànnù rẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta òun ló wọ yàrá rẹ̀ yìí, òun sì ló lárúbáríkà jù nínú wọn, ìyẹn ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Falamma mata Abubakar wa dufina qila laha huwa al-qamaru ath-thani. Nígbà tá Abubakar náà kú, ìyẹn bàbá ẹ̀, tí wọ́n sin sínú yàrá rẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n wá ń sọ fún Aisha lójú ran pé òṣùpá ẹlẹ́ẹ̀kejì tó lọ rí lójú ran òun ló ṣẹlẹ̀ ló wọlé sínú yàrá rẹ̀ lẹ́ni o. Falamma mata Umar radiyallahu anhu wa dufina fihi qila laha huwa al-qamaru ath-thalith. Wọ́n tún nígbà tí ó di pé ẹlẹ́ẹ̀kẹta tí Umar ibn Khattab kú, tí wọ́n sin òun náà sẹ́gbẹ̀ẹ́ Abubakar nínú yàrá Aisha náà, wọ́n wá tún sọ fún Aisha lójú yẹn pé òṣùpá ẹlẹ́ẹ̀kẹta tó lọ rí òun ló wọlé sí yàrá rẹ̀ lénìí. Tẹ́fì mọ̀ pé àlá kìí ṣe alágọ̀ àti ṣàlàyé èyí tó gọ̀ fún ọ nínú àlá, àdìsù nafsi ló gọ̀ nínú àlá, ṣùgbọ́n àwọn ìyókù ó máa ń nítumọ̀, ó sì nípa tí máa ń kó nínú àlámọ̀rí ẹ̀dá. Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó gba ọ̀rọ̀ lẹ́nu anabi Muhammad sallallahu alayhi wa sallam. Ó lá anabi ní idha ra'a ahadukum ru'yan yuhibbuha fa innaha hiya min Allah. Ẹni bá rí n tó dùn mọ́ lójú ran, lójú oorun, lójú àlá, lọ́dọ̀ Ọlọ́run ló ti wá. Falyahmadillaha alayha, kó dúpẹ́ lórí ẹ̀. Walyuhaddith biha man ahabba. Ẹni tó bá fẹ́ràn tó náà fẹ́ràn rẹ̀ òun ni kó sọ fún. Wa idha ra'a ghayra dhalika mimma yakra'u. Tó bá wá rí nǹkan tí ọkàn rẹ̀ kọ̀ lójú àlá, fa innama hiya mina shaitan, ọ̀dọ̀ èṣù lèyẹn ti máa ń wá. Falyasta'iz billahi min sharriha, kó wá sọ lọ́dọ̀ Ọlọ́run nípa aburú ẹ̀. Wala yadhkuriha li ahadin, kó sì mọ́ sọ fún ẹnì kankan. Fa innaha la tadurruhu, kò lè kó ìnira kankan bá tí ò bá ti sọ fún ẹ̀dá Ọlọ́run kankan tó sì ṣàdúà. Abu Qatada náà òun náà gba ọ̀rọ̀ lẹ́nu anabi Muhammad sallallahu alayhi wa sallam. Anabi ni arruya as-saliha min Allah, àlá tó bá dá àtọ̀dọ̀ Ọlọ́run ní ti máa wá. Wal hulmu mina shaitan, èyí tí ò dá ọ̀dọ̀ èṣù ní ti máa wá. Faman ra'a shay'an yukrihuhu falyanaffas an shimali. Ẹni tó bá rí tí ọkàn rẹ̀ kọ̀ lójú àlá lójú ran, tó bá jí kó tu ìtọ́ sí ẹgbẹ́ òsì ẹ̀. Wa thalatha lẹ́ẹ̀mẹ́ta nífa. Falyasta'iz billahi minash shaitani rajim, kó wá sọ lọ́dọ̀ Ọlọ́run nípa ash-shaitan, ẹni ẹ̀kọ́, ẹni ègbé. Ìzán tọrọ bá rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ àlá kìí ṣe nǹkan eré, gẹ́gẹ́ bá a ṣe ń sọ fúnra wa. Àṣeìtánì a máa lo àti ara àlá tí ó ba àárín olólùfẹ́ jẹ́ ńgbà míì. Ó lè da àárín òbí àtọmọ rú, ó lè da àárín ẹbí rú, tí ó gbé àwọ̀ ìyá wá bá ọmọ lójú ran. Àṣeìtánì ló dẹ̀ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ìwọ náà wá wò pé àbí ìyá mi fẹ́ pa mí ni, àbí ìyàwó mi fẹ́ pa mí ni, àbọ́kọ mi fẹ́ hàn mí lè mọ́ ni, àbí bẹ́ẹ̀ tó bá tún wá dọ́dọ̀ àwọn tí tó já sí pé àwọn gan irinṣẹ́ èṣù ni wọ́n, àwọn náà tún wá bá a dákun pé ìyá rẹ ó lè fẹ́ fi ọ́ dájọ́ nu o, ṣọ́ra o, ẹni yára lògùn gbé o. Subhanallah ilẹ̀ azim. Kánrin ilé ni àlá ti túká, kánrin ẹbí ni àlá ti bàjẹ́ látara àlá tẹ́bí sì dàrú, látara àlá tí gbogbo tá a bá wá rí lójú ran kí ká dúró ti Ọlọ́run, ká jẹ́ kí sàárà ó pọ̀ àti àdúà gẹ́gẹ́ bí anabi wa Muhammad ṣe sọ fún wa. Ọlọ́run kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Inshallah a tún máa bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.